tẹ́ bá jẹ́ pé olólùfẹ́ wa ni yín lórí ìkànnì yìí tẹ́ tí mo wo àwọn programs wa tá a mọ́ mọ́ wa kì í ṣe àkọ́kọ́ rẹ̀ tí olórí Fọláṣadé Ashley tí yóò ṣàṣèdè kọ àwọn ọ̀rọ̀ báyìí láti fi mọ rírì láti fi dúpẹ́ fún kábíyèsí ọ̀nìrìṣà gẹ́gẹ́ bí olólùfẹ́ ọkọ tó mọ rírì aya. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n wá ń fi èrò àti ìwòye tí wọ́n hàn lórí ìṣe olórí kábíyèsí yìí wípé tí gbogbo obìnrin bá lè máa ṣe báyìí kò bá dáa, kò bá ti máa sí pẹ̀ǹtúká láàrin tọkọtaya, kò bá ti máa sí pé à ń fẹ́ra wa láàrin ọdún méjì à ń túká, à ń fẹ́ra wa láàrin ọdún márùn-ún à ń túká, à ń fẹ́ra wa láàrin ọdún mẹ́wàá à ń túká. Kò bá ti máa sí single mother, single father, kò bá ti máa sí a kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa lágbára àtẹ̀dá. Àwọn àgbàlagbà wọ́n ní ọwọ́ tó bá ṣẹ́gun sí ló yẹ kọjọ bẹ̀rẹ̀. Àwa àti yín àní ṣàṣedànù, àní ṣàṣeré, àní ṣàṣejẹ, ọwọ́ wa báyìí láàfin gbàrí ayé wa. Àwa àti yín àmọ́ lórí o àmọ́ bọ̀rẹ̀ torí pé ìkọ́ kìí kọ́bálá, ìtàkùn kìí tàkùn kìí kéjò lẹ́sẹ̀, àyín lọ àyín bọ̀ lọ́wọ́ yẹnu fínní ládìẹ tó kó ìmọ̀ bọ̀. Àwa àti yín àmọ́ lórí àmọ́ bọ̀rẹ̀, àwọn ajogun òní lágbára lórí ìṣẹ̀dá wa lágbára dẹ́dá láṣẹ Èdùmàrè gẹ́gẹ́ bí ìṣe wa. Méjì sí mẹ́ta ni ohun tá a mú wá tá a fẹ́ gbé yẹ̀wò. Àkọ́kọ́ ọ̀rọ̀ tí ìyàwó kábíyèsí ayaba olórí Ashley Fọláṣadé Ògúnwùsì ayaba Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ọba Adéyẹyè Ẹniìtàn Babátúndé Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. Kí ni olórí Fọláṣadé Ashley kí ni ọkọ̀ sójú òpó Facebook tí àwọn èèyàn ti wá ń gbàgbẹ́ ní gbàgbọ́ tí nípa kábíyèsí kí ló kọ sí ojú òpó Facebook rẹ̀ nípa kábíyèsí ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ tí a mú ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ tá a sì mú wá lórí rẹ̀. Bákan náà ní ọjọ́ ìsinmi Sunday ọjọ́ 27 oṣù keje ọdún tá a wà yìí kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ikú bàbá yèyé ọba Bímbọ́lá Akeem Ọ̀wádé Aláàfin tìlú Ọ̀yọ́ wọ́n gbàlejò àwọn lọ́balọ́ba láti ìpínlẹ̀ Kwara ní ààfin wọn nílùú Ọ̀yọ́. Kí wá ní ọ̀rọ̀ tí ó jáde láti ẹ̀ka ètò ìròyìn ní ààfin kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ lórí ìkíni tí àwọn ọba kan ṣe sí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ní ọjọ́ Sunday ọjọ́ 27 oṣù keje ọdún tá a wà yìí a mú wá fún yín tí ẹ̀yin náà ó sì gbọ́. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún ká wò ó ká gbọ́n tí wọ́n ní fún wa tá a bá wá padà dé ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí a sì là kalẹ̀ lórí ètò. Ẹ má ti lọ o a sì wà lórí ètò à ń padà bọ̀. Otasansan rédíò and TV. Ẹ káàbọ̀ padà. Ẹ jẹ́ ká máa fi àsìkò yìí sọ fún yín wípé ẹ̀yin náà ní àǹfààní láti ṣe
ìpolówó, ìkéde, ìfọnrere iléeṣẹ́ yín, iṣẹ́ tẹ̀ ń ṣe, okòwò tẹ́ yàn láàyò, tẹ́ ń tà, tẹ́ ń gbé ṣe ní ọ̀dọ̀ tiyín. Ẹ wá polówó, ẹ wá fọnrere iléeṣẹ́ àti okòwò yín lórí ètò yìí kí ẹ farasajẹ́ bí iṣẹ́ṣẹ́ fún un. Kẹ́yìn náà darapọ̀ mọ́ àwọn olóríire, àwọn oníléeṣẹ́, àwọn olókòwò tí wọ́n ń polówó iléeṣẹ́ wọn lórí ìkànnì yìí kájọ gòkè àgbà torí pé àjọ wà fúnra wa ní. Kẹ́yìn ògbìn tẹ́ ń tà wá káwọ́ bá ń polówó rẹ̀, ká bá ń fọnrere rẹ̀ kí ẹ̀yin náà ó sì ṣe kí ni o, kí iléeṣẹ́ tiyín náà kó sì máa dàgbàsókè sí i kájọ fọwọ́wọ́wọ́ lọ́wọ́ fi mọ́. Tẹ́yìn náà bá wá fẹ́ ṣe bẹ́ẹ̀, tẹ́ fẹ́ ṣe ìpolówó àti ìkéde ọjà yín, iléeṣẹ́ yín lórí ìkànnì yìí, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn òun náà ni ẹ fi bá wa sọ̀rọ̀, tájọ sọ̀rọ̀ papọ̀ bí ó ṣe lọ tí ó fi dáa tí ó fi ta sánsán. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá sí bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Bákan náà ẹ bá ní subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ sì tan notification bell, ìyẹn aago rán mi létí kẹ́ ẹ lè láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì yín. Gẹ́gẹ́ bí a ṣe wá pàjùbà rẹ̀ níbẹ̀rẹ̀ ètò, olórí kábíyèsí ọba Adéyẹyè Ẹniìtàn Babátúndé Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, ayaba Ashley Afọláṣadé, ó kọ ọ̀rọ̀ ìwúrí, ọ̀rọ̀ ìfẹ́, ọ̀rọ̀ ìdúpẹ́, ọ̀rọ̀ ìmọrírì nípa kábíyèsí ọba Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ gẹ́gẹ́ bí olólùfẹ́, ọkọ, bàbá ọmọ tí ó mọ rírì ẹbí, tó mọ rírì ọmọ, tó mọ rírì aya. Ẹ jẹ́ kí n mú ọ̀rọ̀ tí olórí Ashley Afọláṣadé Ògúnwùsì ọ̀rọ̀ tó kọ yẹn gangan, ẹ jẹ́ kí n mú wá fún yín kájọ wò kájọ gbọ́. Olórí ní I need to take a moment to appreciate my love. Ọọ̀ni Àdìmúlà Ilé-Ifẹ̀, my heartbeat, the place I call home, and to speak from my heart about the incredible being who stole my heart. My husband, yes, my adé orí mi, ẹni tó san owó orí mi tán pátápátá, Adéyẹyè ọkọ mi, torí orúkọ la fi ń pe ọba aládé. From the very beginning, yes, my love, from the beginning, you have loved me in a way that made me feel safe, adored, and truly understood. Your kindness is endless, your patience and understanding inspiring, and your love, ọkọ mi, oh, your love. It fills my world with a warmth that words can barely hold. My love at Ọọ̀ni Àdìmúlà Ilé-Ifẹ̀, you make ordinary days feel magical. You bring laughter to my quiet moment and strength to my uncertainty ones. You have never asked me to be anyone but myself, and because of you, I have grown into someone stronger, braver, and more whole than I ever was. You are the calm in my chaos, the joy in my everyday, and the reason I believe so deeply in forever. I don't just love you, Akademi, I am in love with you, your existence, and I love all of you fully, endlessly, with every fiber of who I am, till forever with you. And I want everyone to know I choose you today, tomorrow, and every day that I have the privilege of breathing. I will spend the rest of my life loving you, loving with you, growing with you through the easy and the not so easy, the quiet and the wild. So thank you, my love, for being who you are, for everything you do, ọkọ mi, adé orí mi, Ọọ̀ni Àdìmúlà Ilé-Ifẹ̀, and for loving me the way only you can. I love you more than words, more than time, more than anything, ọkọ mi, ajídára bí egbin,
ọkọ Afọláṣadé ọmọ ẹ̀rín gangan ilé ọmọ ẹ̀rín gangan òde àkàndé mi ajíwẹ̀ fòòsà àjọpẹ́ fúnra wa o láṣẹ olódùmarè àwíṣẹ́ àfọ̀gbóhùn àmàjẹ́sítì olórí Ashley Afọláṣadé ọ̀jájá ògúnwùsì yèyé omi òdua gẹ́gẹ́ bí olórí Ashley Afọláṣadé aya ọ̀nìrìṣà bí wọ́n ṣe kọ sójú òpó Facebook wọn òun náà lẹ́gbọ́n tí a mú wá fún yín yẹn. tẹ́ ẹ bá sì tẹ̀lé wa lórí ìkànnì yìí tẹ́ ẹ bá jẹ́ pé olólùfẹ́ wa ni yín lórí ìkànnì yìí tẹ́ ẹ ti mọ̀ wá àwọn programs wa tá a mọ́ wá kì í ṣe àkọ́kọ́ rẹ̀ tí olórí Fọláṣadé Ashley tí yóò ṣàṣèdè kọ àwọn ọ̀rọ̀ báyìí láti fi mọrírì láti fi dúpẹ́ fún kábíyèsí ọ̀nìrìṣà gẹ́gẹ́ bí olólùfẹ́ ọkọ tó mọ rírì aya tí gbogbo obìnrin bá lè máa ṣe báyìí kò bá dáa kò bá ti máa sí pẹ́ǹtúká láàrin tọkọtaya kò bá ti máa sí pé à ń fẹ́ra wa láàrin ọdún méjì à ń túká à ń fẹ́ra wa láàrin ọdún márùn-ún à ń túká à ń fẹ́ra wa láàrin ọdún mẹ́wàá à ń túká kò bá ti máa sí single mother single father kò bá ti máa sí àwọn ọmọ tí wọ́n mọ rìnrìn gbèkiri látàrí wípé kò sí ìyá àti bàbá wọn papọ̀ pé tí ilé ìbá lè máa wáyé láàrin nínú ìdílé kọ̀ọ̀kan tí obìnrin ìyàwó lé tó lè mọ rírì ìgbìyànjú akitiyan ìfẹ́ ojúṣe ọkọ rẹ̀ nínú ẹbí pé kò bá dáa torí pé Yorùbá ní yiniyini kẹ́ni lè ṣe míì tí gbogbo obìnrin bá ń ṣerú eléyìí tí ọkọ náà ì bá ṣe lórí kúkú tí ọkọ kì bá ṣe ẹni tí ọ̀nà ní ọmọ tí ọ̀nà ní ìdílé tí ọmọ pàtàkì ìdílé tí ọmọ pàtàkì ẹbí tí ọmọ pàtàkì ìgbéyàwó tí ọmọ rírì ìwúlò ìyàwó òun náà ò ní sí kíni o kò ní fẹ́ mọ́ ṣe àlékún àwọn nǹkan tí ń ṣe nínú ilé lórí ìyàwó lórí ọmọ nínú ẹbí tí irú obìnrin bẹ́ẹ̀ tó fi ń lè jáde láti máa kọrú ọ̀rọ̀ wúrí bẹ́ẹ̀ fúnra ọkọ bẹ́ẹ̀. a fẹ́ ká fi ti olórí Ashley Afọláṣadé olórí kábíyèsí ọ̀nìrìṣà ká fi ṣe àwòkọ́ṣe kí gbogbo obìnrin kí wọ́n rí eléyìí gẹ́gẹ́ bí ohun tó tọ́ ohun tó yẹ kán rí gẹ́gẹ́ bí àgúnmu tó lè máa mú ìfẹ́ àárín wọn àti ọkọ tó lè máa mú dàgbàsókè ṣe tó máa jẹ́ bí epo fún ọkọ láti lè máa gbìyànjú sí i láti lè máa ṣe sí àwọn ipa àti ojúṣe tó ń ṣe nínú ilé. èmi rí eléyìí gẹ́gẹ́ bí ohun tó tọ́ àti ohun tó yẹ ló jẹ́ kí n mú wá fún yín tí mo sì fẹ́ kẹ́ bá mi pín kẹ́ bá mi share rẹ̀. òun náà lẹ́yìn náà ti gbọ́ tá a mú wá fún yín yẹn ẹ jẹ́ ká mọ èrò àti òye tiyín lórí àwọn ọ̀rọ̀ tí a ti mú wá fún yín lónìí lórí ìkànnì yìí lórí ètò fún tèmi ìwòye ọ̀rọ̀ ẹ fi ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí a kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ pàápàá jùlọ lórí ti ayaba olórí Ashley Afọláṣadé lórí ọ̀rọ̀ wúrí ọ̀rọ̀ ìkíni ọ̀lọ́mọrírì tí ó ń kọ lóòrèkóòrè láti mọrírì kábíyèsí tí wọ́n jẹ́ ọkọ fún olórí Ashley ìyẹn kábíyèsí ọ̀nìrìṣà ẹ fi èrò àti òye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí a kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá kò mọ̀ ní dì láṣẹ Èdùmàrè ikọ́ kìí kọ́ bálá ìtàkùn kí tàkùn kìí kéjò lẹ́sẹ̀ àyín lọ àyín bọ̀ lọ́wọ́ yẹnu fínní ládìẹ tó pè mọ́ bọ̀ àwa àti yín á mọ̀ lọ́rẹ́ o
a máa bọ̀rẹ́ o àwọn ajogun wọn ò ní lágbára lórí ìṣẹ̀dá wa. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Thank you. God bless you.